ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody lákọ̀ọ́kọ́ ẹ̀wọ̀n fọ́nrán yìí. June 17, 2026. Let's talk about this breaking news, and this has to do with the federal government of Nigeria, as they'll be launching free TV today. And report having that this is a woman. tó ní ìranù wá ń wá káàkiri kí ìyàwó mi girlfriend mi kó bímọ lọ́la ẹ̀ tó wá di pé a máa gé ẹpọn yín nínú ìtẹ̀ra wọlé yìí èwo ni ló gbèrú ẹsẹ̀ yìí ṣe baby shower. pé kì í ṣe Tinubu ni problem wa Nàìjíríà every Nigerians ló ní. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. ṣe rí fọ́nrán tí mo mú wá yẹn ó fi ẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ohun tí mo fẹ́ sọ. nígbà míì ibi tó yẹ ká ti bá ọgbọ́n a kì í bá ọgbọ́n níbẹ̀. àwọn olóyìnbó máa ń sọ ọ́ di mímọ̀ wípé common sense sometimes is not common. àwọn kan míì wà tó jẹ́ wípé ó ń ṣẹlẹ̀ lásìkò yìí tí ó máa ń kan mí lóminú pé ṣé nǹkan tó yẹ kí a tún mú sọ lásìkò yìí rèé. But some people fail to understand wípé àwọn kankan ó dúró gẹ́gẹ́ bí distraction fún wa lórílẹ̀‐èdè Nàìjíríà. mi ò fẹ́ dá sí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n oríṣiríṣi àwọn èèyàn ń sẹ̀ǹdẹ̀ sí mi wọ́n ń táàgì mi pé alpha kí n sọ̀rọ̀ lé lórí n pé àwọn mọ̀ pé màá rí nǹkan sọ. now ẹ kọ́kọ́ rí fọ́nrán àkọ́kọ́ tí mo kọ́kọ́ mú wá pé ìjọba orílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ti ṣe ìfilọ́lẹ̀ free TV fún àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà láti máa wò ó. I stand to be corrected tó bá dẹ̀ fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. ìyẹn wà ń bẹ̀ à ń ṣì ń mú ọ̀rọ̀ insecurity ìṣòro ètò ààbò tí ń kojú wa lórílẹ̀‐èdè Nàìjíríà lápapọ̀ a ṣì ń wá bí a ṣe fẹ́ wá ojútùú sí. mi ò mọ̀ kan tó wá kan àwọn èèyàn kan nípa èèyàn kan bímọ èèyàn kan ò bímọ ìgbà wo ló jáde lẹ́wọ̀n tó di ẹni wípé ó bímọ ó ṣe gbà kan. àwọn kankan wà tó jẹ́ pé ó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ó máa ń kọ mí lóminú pé why tí irú nǹkan yìí ṣe ń ṣẹlẹ̀ lásìkò yìí ṣóhun tó yẹ ká mójútó rèé ṣóhun tó yẹ ká gbájúmọ́ rèé. a dẹ̀ ń finá sórí òrùlé sùn nígbà tó yẹ kí a gbájúmọ́ àwọn nǹkan tó ṣe pàtàkì sí wa. ok ẹ jẹ́ mo lẹ́yọ kọ̀ọ̀kan fún yín bóyá yín ò tí gbọ́ wípé ìjọba orílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ṣe ìfilọ́lẹ̀ free TV fún àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà wípé àwa náà á ní access láti máa wo free TV ká máa wò ó bóyá a tún mi ò mọ ìdí tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ ṣùgbọ́n wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ wọ́n ní ọ̀nà kan láti mú ìrọ̀rùn bá àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà nípa ti àwọn èèyàn kan. mi ò tí ì lè sọ ìgbà tí mo ti jókòó sọ pé mo fẹ́ wo TV nǹkan tó ní kálukú like ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ má jẹ́ kí n dá yín lágọ̀rọ̀ rọ̀. Nigerian launches free TV promise free digital TV for all households. The federal government has launched free TV, a new national digital television platform aimed at providing Nigeria with access to free digital television channels, improved picture quality and more local content without monthly subscription charges. The announcement has sparked mixed reaction online, while some Nigerians welcome the initiative as a positive alternative to paid television service. Others argued that the government should focus more on addressing insecurity, inflation, and the rising cost of living. Bí ọ̀rọ̀ yẹn ṣe rí gan nìyẹn. Inú àwọn èèyàn kan dùn sí fine nítorí ọ̀fẹ́ làwọn èèyàn kan máa ń wá ní tiwọn. Bó ṣe ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà kò kan àwọn tiwọn. Káwọn ẹlòmíì ó lè jókòó ti TV 24 hours láti àárọ̀ dálẹ́ kò dẹ̀ ní turun kan lára ẹ̀ ó rọ̀ Ọlọ́run gan-an. Ọwọ́ tí wàá gbé wá pé free TV inú ẹ̀ máa dùn ní. I stand to be corrected tó bá fẹ́ dàbí everybody ó dẹ̀ gbọ́dọ̀ máa ronú bí everybody. Fine ìjọba bóyá motive tẹ́ fi gbé kalẹ̀ èròǹgbà tó dáa ni ṣùgbọ́n ṣé ohun tí ó wà nílẹ̀ lásìkò yìí ẹ gbọ́ bí kọ́mẹ́ǹtì yẹn ṣe lọ wípé ó yẹ kí ìjọba gbájúmọ́ bí nǹkan ṣe ń gbé owó lérí lórílẹ̀‐èdè Nàìjíríà ìṣòro ètò ààbò tó ń kojú wa tó ti fi ẹ̀gbẹ́ wọn gànà òun ló yẹ ká mú sọ lásìkò yìí sọ wípé free TV tẹ́ ṣe àgbékalẹ̀ yìí wípé kò dáa ṣùgbọ́n ṣé the right time tó yẹ kí ó wáyé lélẹ́yìí
ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ẹ jẹ́ ká ronú jinlẹ̀ dáadáa àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà tí inú wọn ń dùn wípé wọ́n ṣe àgbékalẹ̀ free TV fine it's good fún àwọn èèyàn tó bá kúndùn àti máa wo amóhùnmáwòrán ó dáa ṣùgbọ́n ṣé ohun tá a nílò lásìkò yìí rèé ìjọba mò ń rọ̀ yín wípé bẹ́ẹ̀ ṣe mú ọ̀rọ̀ free TV lókùnkúndùn ẹ jọ̀ọ́ ẹ bá wa mú ọ̀rọ̀ ìṣòro ètò ààbò àwọn ọmọ ṣì wà nínú igbó àti àwọn olùkọ́ wọn wọ́n ṣì wà nínú igbó ní ọ̀rọ̀ free TV yìí jáde ìjọba I expect more láti ọ̀dọ̀ yín ju free TV tó wà nílẹ̀ yìí lọ I stand to be corrected mi ò ní ohun tẹ́ ṣe ò dá o ẹni ẹ fẹ́ fi rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́rùn ní láti dí wàhálà wọn kù nípa bí wọ́n ṣe ń sanwó lórí àwọn amóhùnmáwòrán kan ẹ fẹ́ jẹ́ kí wọ́n sanwó mọ́ kọ́ máa ní access sí gbogbo ẹ̀ ó dà bẹ́ẹ̀ ìgbésẹ̀ kan nìyẹn I laugh ẹ̀rín pa mí ok ohun tẹ́yìn náà bá rí sí ẹ jọ̀ọ́ ẹ bá mi fi ránṣẹ́ sí abẹ́ comment section mi ìfẹ́ sọ̀rọ̀ jù lórí ọ̀rọ̀ yìí oríṣiríṣi reaction ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti gbé jáde látàrí ìfilọ́lẹ̀ free TV ẹ̀yin náà ẹ fi tí yín kún sábẹ́ comment section secondly ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà àti CEO Lumin tí wọ́n kéde wípé àwọn bímọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọmọkùnrin ní ariwo bá ta làwọn èèyàn kan bá bẹ̀rẹ̀ sí ní mú ọ̀rọ̀ yìí wọ́n bẹ̀rẹ̀ sí ní mú sọ wọ́n mú gẹ́gẹ́ bí case study wọ́n gbé sórí mo fẹ́ jẹ́ kí ẹ mọ̀ kankan pé àwọn kankan wà tó jẹ́ wípé distraction ni wọ́n ní ohun tá a bá lọ sọ́jà là ń gbájúmọ́ àkí ń wo ariwo ọjà mo lè sọ di mímọ̀ fún yín pé ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà àti CEO Lumin yìí ariwo ọjà ni lóòótọ́ agbo amúlùúdùn ni ṣùgbọ́n you carry another person matter you carry am for head ọlọ́run ni wọ́n máa ń sọ nǹkan kan wípé o gbé ẹrù ẹlẹ́rù sórí o wá fa tiẹ̀ lọ́wọ́ kí ni nǹkan tó burú ń bẹ̀ wípé bàbá Ìjẹ̀ṣà bímọ ṣó yẹ kó jẹ́ point of discussion lásìkò yìí nígbà tá à ń kojú àwọn nǹkan kan tá a mọ̀ wípé ó máa ṣe ọjọ́ iwájú orílẹ̀-èdè yìí ọjọ́ iwájú wa ó máa ṣe láǹfààní tá a bá lè panupọ̀ ká fi bá ìjọba sọ̀rọ̀ lórí àwọn nǹkan tá a mọ̀ tó ń kojú wa yìí ìyẹn ni àwọn èèyàn kan wá fi sílẹ̀ wọ́n wá lọ ń gbájúmọ́ ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà kò ṣe bàbá Ìjẹ̀ṣà tí ó bímọ àwọn èèyàn kan náà wá ń bú Ẹniọlá Àjàó Mercy Aigbe wípé kí wọ́n wá lọ Àpèkẹ́ Ọlá iṣẹ́ owó ẹ̀ ló ṣe wípé ṣé irú bí baby shower àbí party tí wọ́n ṣe yẹn ṣé bẹ́ẹ̀ ló yẹ ká ti bá Ẹniọlá Àjàó àti Mercy Aigbe tí wọ́n dẹ̀ mọ̀ pé ohun kan wà ńlẹ̀ láàrin bàbá Ìjẹ̀ṣà Ìyábọ̀ Òjó àti Princess ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ jẹ́ ká fúnra wa lọ́pọlọ ẹ má jẹ́ ká fi ibi tí ó jẹ́ bí tá yẹ ká fi ríran ẹ má jẹ́ ká fi máa rìn ọ̀rọ̀ tún wà lẹ́yìn kò tẹ̀yẹ kó lọ fà rárá mo wá rí pé mo tẹ̀rù kọ́ ọ̀rọ̀ yẹn máa kọ́kọ́ die down nígbà ọjọ́ àkọ́kọ́ tó kọ́kọ́ já ìrìn pé tó bá fi máa di ọjọ́ kejì o àti lọlẹ̀ àti rodò lọ́mọ mi ṣùgbọ́n mo wá rí pé àwọn èèyàn kan ṣẹ̀ṣẹ̀ wá mú lókùnkúndùn wọ́n á bẹ̀rẹ̀ sí ní jẹ́ lẹ́nu bí ẹni wípé wọ́n fẹ́ gba nǹkan nídìí ọ̀rọ̀ yìí tá a dẹ̀ mọ nǹkan tá à ń kojú ṣé nǹkan burúkú ni kéèyàn bímọ ok ex-convict ni bàbá Ìjẹ̀ṣà ìyẹn wá sọ pé káyé parẹ́ fún kó má gbé ìgbé ayé tuntun CEO Lumin náà tẹ wá ń sọ di mímọ̀ táwọn èèyàn kan bu ẹnu àtẹ́lù pé ó ṣe máa bímọ fún oh my god ọ̀rọ̀ Nàìjíríà ti sú mi o ọ̀rọ̀ àwọ̀ èèyàn tá a wà ń bẹ̀ gangan in fact Tinubu kọ́ ni problem wa o àwa gangan ni problem ara wa àwa gangan ni ìṣòro ara wa nítorí bí nǹkan ṣe ń lọ yìí èmi ò rí pé àwọn kan tá à ń kojú yìí ó ká wa lára o àwa rí anything discuss mọ́ àwa rí anything láti sọ wípé a fẹ́ pẹ̀kẹ́lù ó wá jẹ́ ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà àti CEO Lumin tí Ọlọ́run jogún ọmọ fún ẹlòmíì gan wá bẹ̀rẹ̀ sí ní ṣe research bí ẹni wípé ó fẹ́ ṣe project ó wá lọ ń wa lẹ́yọ kọ̀ọ̀kan àwọn àṣírí lóríṣiríṣi ó wá bẹ̀rẹ̀ sí ní tú jáde tàmẹ̀dò tí kọ́kọ́ sọ nígbà kan oh my god ṣé ohun tó kàn wá kù nìyẹn lásìkò yìí ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ jọ̀ọ́ bó ṣe sọ pé Lateef Adédìméjì ní pé ìgbà tó bí ìbẹ́ta bí wọ́n ṣe sọ nígbà náà ni pé irọ́ ni ìgbà kan oh my god àwọn kọ́kọ́ wà tó jẹ́ pé kò yẹ ká máa fà gùn rárá bàdẹ̀ ṣe ń fàágùn yìí ló ṣeé ṣe ká fà á já mọ́ra wa lọ́wọ́ but we need to put on our thinking cap in this country àwọn kọ́kọ́ wà tó yẹ pé kò yẹ ká máa jẹ́ kó máa gùn rárá èmi kò sọ ilé ìfún yín ni o mi ò ní pẹ́ lórí ọ̀rọ̀ yìí ẹ máa gbọ́ lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà yìí àti CEO Lumin bí àwọn èèyàn ṣe ń jẹ́ lẹ́nu bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn kan fa ọ̀rọ̀ tó ní ìtumọ̀ jáde nínú ọ̀rọ̀ yìí àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ kan sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà yìí tí mo dẹ̀ rí wípé
ó ní ìtumọ̀ tá a bá lè gbọ́rọ̀ ẹni yìí pẹ̀lú àwọn ọ̀rọ̀ táwọn èèyàn kan ti sọ lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà yìí ó yá tá a bá tún gbọ́ ilé yìí á tún fún wa ní làákàyè láti mọ ibi tí a fẹ́ gbé ìrònú wa gbà. ẹ̀yin ọmọ Nàìjíríà Free TV ó ti wà ńlẹ̀ o wọ́n ti launch ẹ̀ wọ́n ní ká máa wò lọ. ẹ má jẹ́ ká gbàgbé ohun tí a gbé dání ohun tí a fẹ́ tá a bá wá jókòó ti Free TV Ọlọ́run ní jẹ́ kí wọ́n gbé nǹkan gbẹ̀yìn wa o. ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jáwọ́ ńbẹ̀ ká gbájúmọ́ ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ wọn tí wọ́n sì wà nínú igbó tá à ń gbàdúrà sí Ọlọ́run láti tètè bá wa kó wọn yọ kí ìjọba kí wọ́n fi ìgbìyànjú kún ìgbìyànjú kí Ọlọ́run ràn wọ́n lọ́wọ́ láti lè rí ìṣe láyọ̀ àtàláfíà káwọn ọmọ yìí dé láyọ̀ àtàláfíà. ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà tì o distraction ni o Free TV kì í ṣe gbogbo wa ló tẹ́ lọ́rùn o ẹ̀yin tó bá bá lára mu ẹ lè máa wò ó ẹ̀yin tó bá dẹ̀ bá lára mu ẹ pátì ìyàn ní kẹ́ fi bọ́ ẹnu àtẹ́lù ìjọba o wọ́n ṣiṣẹ́ wọn débi tó yẹ kí wọ́n ṣe dé ní o ẹ má jẹ́ kí n fàágùn tó bá fẹ́ dàbí everybody gbọ́dọ̀ máa ronú bí everybody ẹ jẹ́ ká darapọ̀ mọ́ àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ yìí tí wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí àti àwọn ọ̀rọ̀ kan táwọn èèyàn kan ti sọ lórí ọ̀rọ̀ ètò ààbò àti ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà yìí gbogbo ohun tẹ́ bá rí sí ẹ fi ránṣẹ́ sábẹ́ comment section ó yá ẹ jẹ́ ká bá wọn débẹ̀. ètè sórí títún béèrè wípé sáà ń rodo ni ẹ̀bá já béèrè lọ́wọ́ alákọ̀ọ́rí olórí burúkú wípé ṣé wọ́n ń fi kété rugi lóko ni ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà àtọmọ tó tó jòjòló tó délé ayé tí gbogbo aráyé wá sọdún ni tí wọ́n ń kọ́ kiri pàápàá jùlọ àwọn ọmọ Yorùbá ọmọ kóòtù òjíire bí fúnra lára wa tó jẹ́ wípé ẹ̀sìn ọ̀tá ẹni kì í ga lójú ẹni ara mọ́tò wọn lálùkù ọkọ̀ lára làbìlàbì torí agajọ̀ táwọn ń bínú àwọn kì í nínú dídùn sí nǹkan tó dáa ọ̀tí àgbàdo ò lè tánú ẹyẹ àparò because olórí burúkú kì í fẹ́ràn olóríire ó fẹ́ ga ó fẹ́ lọ́ta yọ̀ǹda gíga kó má bàa lọ́ta kó lè bàa lọ́rẹ̀ẹ́ ẹni táyé bá ṣe ẹni táyé fẹ́ràn lẹni tí ọ̀já mọ̀ nǹkan tàbí tí ò tó wọn bó bá ti jù wọn lọ ó ti kẹ́ran gbogbo alámọ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí bàbá Ìjẹ̀ṣà sẹ́yìn wọ́n bínú ògo wọ́n pè lórúkọ oríṣiríṣi wọ́n sẹ́ẹ̀tẹ̀ up wọ́n fi kélé òfin gbé ẹ̀ràn bàbá Ìjẹ̀ṣà lẹ́wọ̀n ó tẹ̀ wọ́n díẹ̀ tó ní só ti yẹ kó dé ní sá àwọn èèyàn kan tó ń béèrè wípé só ti yẹ kó wálé rárá ẹ̀ bá pé kó má wulẹ̀ wáyé rárá òròmọdé ẹ̀ fòpèrè wọ́n ní ẹran lọ àkẹ́ sí kó má wáyé ni kí ni wọ́n ń ṣàwá Yorùbá gan bí orin ọ̀rẹ́ mi kan àbí kí n sọ pé orin tá a jọ kọ kí ló máa ń ṣàwá Yorùbá gan tá fi máa ń hùwà bí ẹni ògbọ́n ìtìjú ńlá lélẹ́yìí o ẹ má jẹ́ àsọ̀tẹ̀ síra wa kí ló máa ń ṣàwá Yorùbá gan tá fi máa ń hùwà bí aláìgbọ́n ìtìjú ńlá lélẹ́yìí o ẹ má jẹ́ àsọ̀tẹ̀ síra wa kí ló dé tá a lè dẹ́kun ọ̀tẹ̀ kí ló dé tí majority wa ò kí ní rethink one way traffic lọ̀pọ̀ nínú wa majority tó wà lórí social media especially àwọn youth bí èèyàn bá rí nǹkan tí wọ́n ń ṣe tàbí wo nǹkan tí wọ́n ń ṣe lórí social media ó fẹ́ máa sunkún fún ọjọ́ ọ̀la orílẹ̀-èdè yìí majority wọn mọ bone of contention wọn mọ ten discuss lọ́wọ́ bọ́n bá ti wá sí comment section lẹ́lòmíì ọ̀kọ̀ọ̀kọ̀ lọ kó tó ever wo nǹkan tẹ́ ṣẹlẹ̀ gangan tó bá ti dé comment section torí tẹ́nìkan ṣépè fẹ́ nìkan kọ́mọ tí wọ́n ṣépè fún tọ̀ lé lórí o kọ́mọ tó wà láàrin àwọn méjèèjì o kọ́mọ tẹ́ni yẹ kórìíra ẹ̀ lé lórí òun náà bẹ̀rẹ̀ sí ní ṣépè fún bẹ́ẹ̀ lómi náà bá tún ti débẹ̀ tó jẹ́ YouTube ló tún follow èpè tí wọ́n ń ṣẹ́ pẹ̀lú èpè rabandẹ̀ míì ó wá wò wípé Yorùbá ní irọ́ làpá mébùsùn jẹ ń bá àwọn ọ̀jọ̀gbọ́n ló ní never judge a book by its cover o ti rí ara ìwé orí èpo òwe orí pọ́dọ̀ tí ìwé ò lè dùn jàre ní tí ń bẹ́ẹ̀ náà ò lè wá interesting meanwhile bóyá tí ó kọ ní ẹ̀kọ́ ilé ayé rẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń tojú mọ́ọ̀yàn ó ti ń le jújù inú ẹ̀ náà ò lè dáa inú ẹ̀ lè dáa kójú rẹ̀ ó le èèyàn lè mọ rẹ́rìn wẹ̀sìwẹ̀sì lójoojúmọ́ kó jẹ́ pé oró ńlá ní bẹ nísàlẹ̀ ikùn rẹ̀ kó jẹ́ pé apani ni. now bàbá Ìjẹ̀ṣà bímọ bí gbogbo èèyàn ṣe bímọ ọlọ́pàá kì í sì mú èèyàn sí problem majority ní society àwọn òyìnbó ò ní problem pẹ̀lú bàbá Ìjẹ̀ṣà Chinese ò ní problem pẹ̀lú ẹ̀ kò sí ní tọ́ka àwọn Haúsá àwọn ẹ̀yà Ìgbò yìí dá sọ̀rọ̀ Yorùbá jùjùjù Yorùbá ọmọ odù tó dá wà náà ni àwa náà la máa fẹ́ frustrate èèyàn kí ilé ayé wọn ó fi pín ẹ̀já ti bí wo ńgbà bàbá Ìjẹ̀ṣà ń lọ sẹ́wọ̀n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú dídùn sí wọn àmọ́ kókó ìdí tó fi lọ sẹ́wọ̀n wọn àmọ́ kókó ìdí tí fi ń lọ wọn rí pákéjì àwọn princess everybody dey believe lé lórí àwọn kan ṣépè fún fídíò kìnnì kan ni bó ṣe yẹ kó rí fún lélẹ̀ ẹ má jẹ́ ó padà o ẹ má jẹ́ ó bá o ìgbàdógójì èrò wájà kálukú sọ tẹnu ẹ̀ ọ wà níbẹ̀ wọn àjò jókòó jẹ́jẹ́ síbẹ̀ ọ jáde wọn tó ní kò yẹ kó wálé mọ́ ó tún wá bímọ ní ìsìn tó ní só ti yá ayẹ kó bímọ ní sínú ẹ̀wọ̀n ló ti bóbìnrin dàpọ̀ bí ẹni pé wọn ò rí ọmọ oṣù méje rí láyé wọn ìyẹn lè bímọ lóṣù mẹ́fà ìyẹn lè bímọ lóṣù méje àìrìn jìnnà láì rábùkẹ́ ìgbín bójú bá dilẹ̀ báyìí èèyàn rẹ̀ jatọ̀ yarọ́ nú omi àìrìn jìnnà ọ̀pọ̀lọpọ̀ àìjáde wọn kò jẹ́ kí wọ́n ní rírí kò jẹ́ kí wọ́n ní exposure ọ̀pọ̀lọpọ̀ educated illiterate ńlọ́pọ̀ láàrin wa lọ wọ́n kàwé lóòótọ́ wọn gba iléèwé kọjá ṣùgbọ́n iléèwé ọgbà wọn kọjá ẹni tó bá kàwé tí ìwé yẹn ò reflect nínú ilé ayé ẹ̀ bí ẹni tí ò kà rárá ni so now bàbá Ìjẹ̀ṣà wá bímọ èpè tán lé elépè èébú tán lé eléébú woman kan tiẹ̀ sọ̀rọ̀ ṣé lady ní ká pè ní blessing CEO àbí kílẹ̀ pé mi ò rò bó ti bímọ rí tí ó bá ti bímọ lady ni irrespective tí ó kọ́ dàgbà tó blessing
ó ní pírọ́blẹ̀mù tiẹ̀ ó ní wàhálà ti ilé ayé tiẹ̀ tí ń bá kiri o ọkọ̀ kun òkun kọ́ńbọ̀dù àgbéjúlẹ̀ bí gẹlẹ́ra àgbéjúlẹ̀ bí ewé ẹgẹlẹ bí ṣe ń balẹ̀ ayé ìkiri nìyẹn o kò rántí ẹ̀ ó tòsí ọ̀ràn tiẹ̀ ó nílé ọlọ́rọ̀ ń jò ń tó fi yẹ kó máa dárò ara rẹ̀ ó ń dárò ẹni ẹlẹ́ni ó dé tògùntògùn ó dé tìjàtìjà bàbá Ìjẹ̀ṣà tá a ti nígbàgbọ́ wípé dídé tó bá padà dé yóò padà tún ìgbésí ayé ẹ̀ mú àfresh gbogbo ẹni tó rò pé òun fẹ́ paná ẹ̀ṣọ́ tàbí wọ́n paná ògo rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní tàn ju bó ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ torí wọ́n ń bínú ògo náà ni wọ́n fi rán bí tọ́ lọ ẹ̀dọ́ àwa ẹ̀bẹ̀ tiwa kó tó di pọ́ jáde ó ní pé kọ́ mọ́ ríro jíjáde tó sì jáde ìmọ̀ràn tá a fún náà ni pé ẹ̀gbọ́n mọ́ ríro torí pé wọ́n fẹ́ kó wà depressed kọ́ ọmọ lè píìkì láìfẹ́ padà mọ́ let bygone be bygone jẹ́ kí akin lọ kákin bọ̀ bọ̀ bó o ṣe fẹ́ mú ìgbésí ayé ẹ lọ́tún náà lọ́kàn ó grant interview pẹ̀lú Bíọ́lá ìyẹn ọ̀ká ìgboro òsinmi mọ́ nítorí ẹ̀ wọ́n láṣẹ Bíọ́lá wọ́n ní Bíọ́lá gbàbọ̀dẹ̀ torí pé kò yẹ kó fún bàbá Ìjẹ̀ṣà ní opportunity láti wí tẹnu ẹ̀ ṣẹ́fẹ́ ṣòfò dànù ni ṣẹ́fẹ́ kó gbélé ayé ni káàtì ẹ̀ sọ wípé lóòótọ́ lọ́sẹ̀ẹ̀sẹ̀ tó torí ẹ̀ lọ sẹ́wọ̀n ó ti lo ẹ̀wọ̀n mẹ́n ó ti jẹ ìyà iṣẹ́ rẹ̀ so what else ṣẹ́fẹ́ kó kú ni àbí ẹ̀fẹ́ kó jáde mọ́ rárá ẹ̀fẹ́ kó ṣe kankan mọ́ rárá majority yín náà dẹ̀ níye ká ní bàbá Ìjẹ̀ṣà ń kárí bọnú ẹ ti wá gbọ́ pé olódì rẹ̀ kú ẹ máa pe máa yẹn dẹ̀ ló parẹ́ o ó ń dódò àwọn èèyàn ó ń wọ̀rọ̀ àwọn èèyàn kí làwọn èèyàn fẹ́ sọ ló ń tẹ̀lé ló fi ronú parẹ́ o because kò sẹ́ni tó fẹ́ kẹ́ èèyàn kan gbáyé aláyé lọ láyé o kọ́lọ̀ ọba mi ó dá wa sáyé ni tiẹ̀ bí kálukú wa ó ṣe gbáyé wa nírọ̀rùn ó ń bẹ lọ́wọ́ kálukú wa we are the architect of our lives bí kálukú bá ṣe pè lórí ayé ẹ̀ ni yóò ṣe lò as you lay your bed you lie on it bó bá ṣe múlé ayé ẹ̀ ló ṣe mú ẹ bá fẹ́ jèrè lọ́jọ́ ọ̀la yóò pèlè ayé ẹ̀ dáadáa ẹ bá fẹ́ ṣòfò lọ́jọ́ ọ̀la yóò pèlè ayé rẹ̀ bó bá ṣe tọ́ àti bó ṣe yẹ so according to Blessing CEO ṣé Blessing ló kọ rẹ̀ sá àbá yí padà ó ní àṣàwò náà àbí na AI ó kọ tó gbé bàbá Ìjẹ̀ṣà ló cut attention mi he called him disgraced actor ìyẹn ti pọ̀ jù náà ọ̀gbẹ́ni Blessing CEO tó bá jẹ́ pé wọ́n bí ọ dáadáa tó ọjọ́ ọmọ níbi ìrìnà tó wá láti lè rè wọ́n mọ̀ pé human being will always be human being are you getting me àmọ́ story tiẹ̀ náà o àmọ́ bó ṣe ń fìdí sakọ káàkiri bó ṣe ń fìdí gbà káàkiri bó tá a rí ní rí wípé aláyé lọ láyé ẹ̀ òkú tí kì í ṣe tẹ́ni ọjọ́ tọ̀fọ̀ ìbànújẹ́ ni kò túlù bó bá ṣe wuni ló lè lórí ayé ẹ̀ so wàá wá wo ni wo wípé bàbá Ìjẹ̀ṣà is a human being everybody needs second chance even tá a bá fail lákọ̀ọ́kọ́ kò wá sẹ́ni tí ò banned for failure among us as a human being àwọn áńgẹ́lì gan fail tàbí ṣé bíbélì ló sọ ní ẹ̀yin kírísítẹ́nì ń pé there was a time táwọn áńgẹ́lì gan bójú lu wọlé ayé ń gba àwọn rọ́yàn tí wọ́n rí di àwọn gan wálé ayé wà tó nǹkan wo ṣé wọn ò wá ṣe mistake báwọn ṣé wọn ò ti kọsẹ̀ bẹ́ẹ̀ yẹn so ambọ̀sibọ́sì yẹn lẹ́ran ara tá a bí láti inú obìnrin bàbí táwọn fọbẹ gbé jáde ṣùgbọ́n tá a dàgbà tá a lóye ní ti ń lọ ẹ já máa ronú padà lẹ́ẹ̀kejì ó ní ẹgbàá mi how it was possible Nkechi Blessing tìbọn náà lẹ́ ń pè Blessing CEO àbí nǹkan ni ṣé Nkechi Blessing yàtọ̀ actress nílé gan ọmọ ẹran tí wọ́n sáńsàn gbà yẹn ni okay Nkechi Blessing reacts as Lumin welcomes child with disgraced actor bàbá Ìjẹ̀ṣà now mo get ẹ̀ bẹ́yẹn Nkechi Blessing ó wà nínú àwọn tí wọ́n pawọ́pọ̀ pèrò pọ̀ pamọ́pọ̀ pé dandan àfi kí bàbá Ìjẹ̀ṣà ó lọ sẹ́wọ̀n gbà yẹn ó dẹ̀ ti lọ́wọ́ ti dé Nollywood actress Nkechi Blessing has reacted to the news of popular designer Lumin welcomed a child with her disgraced colleague bàbá Ìjẹ̀ṣà can you imagine that now let me tell you this one fact ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́ lè gba ẹlẹ́gbà ńgbà tí mo study ilé ayé mo rí pé we all have choices Ọlọ́run wa ní choice fún every one of us ọmọ ibi tí ẹrù ilé ayé ti bà mí sorry to use this language ńgbà tí mo ti rí pé abuké níyàwó abuké ńlọ́kọ arọ́ níyàwó arọ́ ńlọ́kọ àfín níyàwó àfín ńlọ́kọ afọ́jú níyàwó afọ́jú ńlọ́kọ ó jẹ́ kí n mọ̀ kó yìí ilé ayé ó yé mi síwájú sí wípé Ọlọ́run dá kálukú with ẹni tó máa nífẹ̀ẹ́ tẹ̀ níbi táwọn kan ti ń sátẹ̀ lólówó làwọn kan sọ pé aláṣọ méjì làwọn fẹ́ kún torí ẹ̀ kò sẹ́ni tí ò hands kò sẹ́ni tí ò ugly kò sẹ́ni tí ò beautiful kò sẹ́ni tó beautiful tó bá róbìnrin tó fẹ́ kún torí ẹ̀ pé see this babe ó níwájú ọlẹ́yìn ó sì rẹ́ lómi tó sọ pé kí ló da ara rẹ̀ ìdí rọ̀ wo lòun wò ńlò rò kókó sáyà yóò túlẹ̀ kò sí nǹkan bẹ̀ mọ́ àyà yóò tún jápa kó sì tún rẹ́ lómi tó sọ pé ọmọ ìṣe wá ugly tó báyìí eléyìí họ́ pọ̀ o lẹ́lómi ó dẹ̀ sọ wípé ó wò dáadáa ni o yóò bẹ̀rẹ̀ sí ní analyse beauty tó wà lára ẹ̀ that is God for you so ńgbà tẹ́nìkan bá pe ẹnìkan ní colleague àbí disgraced human being láì kí n sọ lọ́hùn láì kí n ṣe Elédùmarè láì ṣe wọ́n lọ dá láì ṣe wọ́n lọ nílé ayé tó jẹ́ pé ilé ayé tiẹ̀ gan ò tí ì bẹ́ẹ̀sì mo wò rí ayé mo rí pé n ò rí ilé ayé ẹnìkan tó bẹ́ẹ̀sì láyé yìí ẹ béèrè lọ́wọ́ Zuckerberg yóò ní nǹkan tí ń bà á lọ́kàn jẹ́ Elon Musk ẹ lọ béèrè lọ́wọ́ the richest man in humankind yóò sọ pé ó ní tó ń bà á lọ́kàn jẹ́ wọ́n sọ̀rọ̀ emir kan no sultan kan Sultan of Brunei ọba tó lówó jù in the history of human being Brunei orílẹ̀-èdè tó jẹ́ pé àwọn èèyàn tí ń bẹ́ẹ̀ wọn ò tó 500,000 ó kọ́ ilé tó ní 250 rooms have you heard of that kì í ra mọ́tò kan o bí kò ra Lamborghini 120 Ferrari 120
wọ́n wá ní problem wo ló ní oníyàwó méjì tó ní ni wọ́n máa ń jowú pọ̀. How much more you? How much more me? Tí wọ́n jẹ́ nǹkan kan. So now the news of the Yoruba actor who was in prison for raping a minor announced that he had welcomed a child with a celebrity stylist. He said that God has been writing his story and had given him more than he prayed for, a wife and now a baby boy. Bàbá Ìjẹ̀ṣà ti marry tẹ́lẹ̀ kò sáyọ̀ nínú ìgbéyàwó ọ̀nkọ̀ sọmọ́ ń bẹ̀. At more than 50 years ó ẹsẹ̀ welcome first baby of his life. Kò bímọ pamọ́ bìkan kò lọ́mọ ń kọ̀rọ̀ kò lọ́mọ ń bìkan ṣé ẹ fẹ́ kó wálé ayé rárá ṣé ẹ fẹ́ kó gbélé ayé rárá ni ṣé ẹ fẹ́ kó lẹ́yìn ni àbẹ́yìn náà fẹ́ lẹ́yìn ni. Majority àwọn tí ń sọ̀rọ̀ yìí ẹyẹ ìpìlẹ̀ wọn ò nítàn rere because ẹni tó bá nítàn rere ẹni tó struggle for life ẹni tó ti achieve out of difficulties yóò mọ̀ wípé tí nǹkan bá ṣẹlẹ̀ sí yẹn yóò kọ́kọ́ gbé sí condition rẹ̀ yẹn pé tó bá jẹ́mi náà ń kọ́. But unfortunately social media ti bring out àwọn judges oríṣiríṣi majority tí ò lè dájọ́ nu family wọn majority tó níyàwó tó lọ́mọ tí ò lè manage wọn wọ́n fẹ́ manage society níbi tá a ti bára wa ilé ayé tá a bára wa nù situation tá a ti bára wa nìyẹn. Anybody tó bá sá ti mú Android phone ẹ̀ dání tàbí iPhone dání tọ́wọ́ ẹ̀ méjèèjì dẹ̀ ṣiṣẹ́ tó lè tẹ̀ voice note they can say they can do they can test anything. Ọgbọ́n wa o kò mọ́gbọ́n wa o níbi tí ilé ayé ara wọn pín sínú they can say anything. So now confirming the news, Lumin expressed how overwhelmed she was with joy at their baby's birth. She affirmed her love for Ìjẹ̀ṣà. No man now, Baba Ìjẹ̀ṣà is an handsome guy, handsome man, a talented guy. Prove me anywhere. One of the best comedians so far. With inbuilt talent, I love him so much. Apart from being a brother, ó jẹ́ ẹ̀bùn tó jára ọ̀tọ̀ tó jẹ́ wípé ẹ ti mọ́lé fódìdí ọdún mẹ́wàá anytime tó bá jáde yóò tún relevant padà. So kí ni ìgbésí ayé Blessing CEO? Ìgbésí ayé àwọn èèyàn mélòó ló ti touch? So now she affirmed her love for Ìjẹ̀ṣà, saying he is 1 in a million and his heart is pure. Baba Ìjẹ̀ṣà has a very pure heart. Kò róbi sọ́mọ́lá kejì, kò róbi síyàn kankan rí, bí ilé ayé ló ṣe dá, bí nǹkan ṣe bẹ́tà fún ni máa ń lé káàkiri and he loves everybody. That is Baba Ìjẹ̀ṣà for you. Nígbà tí wọ́n sì gbé ìròyìn tó ní rápìndé, gbogbo náà ló yà lẹ́nu, gbogbo ló ṣe ń kàyéfì. Nígbà tá a padà mọ detail lájáde àsọ fún ẹ̀ pé package ni àwọn tó package ẹ̀ nígbà náà where they are nowhere to be found. Princess tó orchestrate gbogbo the whole story where is she? Ó ti sá lọ UK àbí Canada ni. Wọ́n wá wé ìgbélú ń bẹ̀ ó fẹ́ fi Ìjẹ̀ṣà gba citizenship àbí kí wọ́n deport ẹ̀ wálé kó padà wálé kó márùn pa nínú ìyẹn ó ṣe comedy kọ̀tà ọ̀rọ̀ akátá ọ̀sánwó orò rẹ̀ láwọn yóò tún béèrè bílẹ̀ orò àná gbowó àbí ọgbà wọ́n sì pé gbèsè fún ọ ni wọ́n fi gbèsè sẹ́ràn rẹ ni. Irú gbèsè ayé wo ló ń gbé? So on her Instagram page she shared a video of herself being perplexed over the news. Nkechi questioned how it was possible. Asao àbí na here ayé gbà mí. Now òun wá ní Nkechi Blessing ti gbọ́ ìwé pé na real o no be na fake o na reality o no be na AI o. Ntọ́ bá fẹ́ jáná mọ́tò lẹ́nu nínú yín títí gbọ́dọ̀ wà ládùúgbò yín tàbí kọ́ wà tó sí yín ìmọ̀ jáná mọ́tò kéke lẹ́nu kọ́nà ọmọ bá tún fi ọ sọ lóko padà sínú ná mọ́tò tó bá dáa ni ẹ jáná lẹ́nu. Then lára àwọn èèyàn tí oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n sọ̀rọ̀ tí wọ́n bẹ́ẹ̀ bú máa play ọ̀rọ̀ àwọn èèyàn kan ẹ jẹ́ kí n sáré ka ọ̀rọ̀ àwọn èèyàn méjì. Ẹni tó amaze mi jù láàrin wọn Yínká TNT òun advice ìyàwó Baba Ìjẹ̀ṣà, my darling sister, I've always known you to be a truly brave and beautiful lioness, strong, resilient and full of grace no matter what comes your way. Please do not let anyone's ranting or harsh words break your spirit or wear you down. Those who do not understand where you are coming from or what you carry and overcome each day, even, have no right to judge or scold you, even for being late. They simply do not know your story or your struggles. Majority àwọn èèyàn ready láti mọ̀ where you are coming from. Result, immediate result, àbí ibi tó dé ni wọ́n fẹ́ fi judge. That woman has also been coming from somewhere. Bóyá náà ti ìbímọ rí. Ẹni tí ń wọkọ̀ pàdé ẹni tí ń wáyà. Gẹ́gẹ́ kò gẹ́gẹ́, àwòkọ́ pàdé ẹ̀gà, aláròyé pàdé alápẹ̀pẹ̀. Àwọn méjèèjì kóra wọn mọ́ra wọn, oyún ẹ̀mí mímọ́ dé, ọmọ ẹ̀mí mímọ́ jáde. Ẹni tí ó bá kú ni ó kú nítorí ẹ̀, ẹni tí ó forí sọlẹ̀ ọkàn forí sọlẹ̀ té, ẹni tí ó kàn rújọ́ té. Àwọn méjèèjì ọmọ gbélé ayé wọn lọ. I love Baba Ìjẹ̀ṣà for something. Kò jẹ́ kí àná kó ba òní òun jẹ́. Aráyé lè súnjọ́ orí síwájú ni. Bó wọ ọmọ èèyàn kí wọ́n ṣẹ́gi dínà ọ̀la, ntẹ́lẹ́dù àwọn bá sọ nídà náà ni ó sọ nídà, ó lè pẹ́ ni. It's better been late than never. Ọlọ́lọ́mọ nǹkan tí yóò yẹ ẹ̀dá àtàsìkò tí yóò yẹ ẹ̀dá Baba Ìjẹ̀ṣà bá bímọ sẹ́yìn. Ó lè má dùn tó báyìí. Ṣùgbọ́n pẹ́ kó lè bá pẹ́ láyé, ọpẹ́ kó lè bá dùn. Bínúbínú ẹbínú mọ níwọ̀n, kẹ́ má bàa bínú pokùnso. Orí ọ̀rọ̀ lọ́rọ̀ ló bí kúlé. Ẹ má jẹ́ kọ́rọ̀ lọ́rọ̀ ọmọ káyín lára ju tara yín lọ. Meanwhile, bẹ́ẹ̀ bá ti rojọ́ òun tán náà lẹ́tùn rojọ́ ta ìlówó lọ́wọ́ yín o. Ẹ rojọ́ ta ìrún jẹjẹ yín o. Ẹ rojọ́ ta ìrílé gbé yín. Ẹni tó jẹ wo ilé tó jẹ́ pé láńlọ́ọ̀dù ti fẹ́ dẹrù ẹ̀ síta. Àfẹ́jọ́ ẹlẹ́jọ́ lẹ́tùn wá rántí pé owó yìí mọ̀ sí wá ń bẹ. Láńlọ́ọ̀dù mà lè sọ ó lè fún mi ìwé pé kí n jáde. Meanwhile,
fi tẹnìkan tọrọ fún ilé ayé tí náà kó lè bá a dá anybody tó bá ti ń gòkè bọ́ọ̀ bá fi tiwọn tọrọ fàdúrà ràn wọ́n lọ́wọ́ pé tó ẹni tí ń ga ò ní wálẹ̀ ẹni tí ò tí ì ga kó lè bá a ga wọ́n rò kẹ́nìkan wálẹ̀ kí wọ́n lè ga torí ìmọ̀ràn kan mọ́ bá a ga láéláé ni. so gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yínká Tẹ́ǹtì ó ní olórí burúkú ló pọ̀ jù láyé yìí. Indeed there is far too much ingratitude and ill will in this world, but none of it defines you, none of it defines many of us, and that is the reason why we keep going irrespective of into kí táyé ọsọ kí Kẹ́hìndé ọsọ àwọn ọ̀ràn yàn àgbésẹ́ ràn yàn níjọ́ mo ti ń bọ̀ ilé ayé mo ti múra ilé ayé wa à ń ra àdá àtọkọ̀ wálé ayé no I'm not ready for that. ṣùgbọ́n tó bá yẹ kíkọ̀ kan gbà nígbàjú níkò nífọ̀tí gbogbo ẹ̀ láti kó bọ̀ ilé ayé kò sí ẹni náà tó lè weigh me down on anything, and that is the reason why I love Baba Ijesa so much. Stay grounded in the love and bond you share with your husband. Hold on tight to each other, for that partnership is one of your greatest strengths. Trust that God sees everything, and in His perfect time, He will continue to bless, protect, and establish your home beyond measure. You are far stronger than you know, and you are never walking this path alone. With love and prayers always. Well, n ò ní láǹfààní àti lo àmì fàágùn fún un torí mo fẹ́ wọnú ìtàn kan tẹ́lẹ̀ nígbà ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo ń tìyàn débi tó dáa àwọn nǹkan kan máa ń ṣẹlẹ̀ tí jẹ́ èèyàn ní sympathy tó máa change life yẹn forever. Mo gbọ́ ìtàn bàbá mi ẹ̀gbọ́n mi ọ̀gá mi Kọ́lá Olóòtú ọmọ Àdábánijà. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin òun àti Yínká Ayéfẹ́lẹ́ ó ní mo kọ́kọ́ fẹ́ wọnú ẹ̀ tẹ́lẹ̀ kí n tó wá wo aago wípé aago yẹn ti ń quick one ni mo fẹ́ ṣe n ò fẹ́ jẹ́ kó gùn púpọ̀ torí ẹ̀yin tẹ́ fẹ́ wò ó yóò jẹ́ nsẹ́nu kù bóyá máa fi yẹn ṣe another program lọ́jọ́ mi ẹ lè kẹ́kọ̀ọ́ ńbẹ̀ èmi náà lè kẹ́kọ̀ọ́ ńbẹ̀ ẹ lè mọ̀ wípé àwọn nǹkan kan ń ṣẹlẹ̀ fún sábàbí torí àti gòkè ẹ̀dá torí bí ó bá ṣẹlẹ̀ kò ní sí tàn báwọn nǹkan kan ò bá ṣẹlẹ̀ lo and behold ní débi sá ń lọ o. Then another story tí mo fẹ́ sọ Nollywood actor Lanre Adediwura has spoken out on the online trolling of Baba Ijesa, calling out Promax level hypocrisy in the industry. So in the outfit post, Adediwura questioned how quickly people turn to judgment online. He said, and I quote, "He who has no sin should cast the first stones." He wrote, and I quote again, "But every chronic sinner is pouring out trailer loads of stones." Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ tínú wọn burú, táyé wọn bàjẹ́, tílé wọn ọ̀dá, títanlé ayé wọn ò ṣe sọ, tígbésí ayé wọn ò tò. Àwọn ni wọ́n kọ́kọ́ ń ṣépè tí wọ́n ń bú Baba Ijesa. You can never see any successful man or woman being the first to abuse anybody, either online or live. So he warned of a double standard. If he had been released, slipped into depression, yes, or God forbid, died, the same timelines will be flooded with RIP legends. Never die. RIP legends never dies, and sweet memories. The actor clarified his intent, and I quote, "This post is not to celebrate any despicable acts. It is a reminder that people change. Genuine change happens. Everyone deserves the right to a new life." He ended with a call for grace, and I quote, "Stop being the judge. Let God be the judge." Mo wí tèmi, welcome to your world of greatness. Ọmọ tuntun, make your parents proud. So now mo wá ṣèlérí lẹ́ẹ̀kan pé màá play ọ̀rọ̀ àwọn èèyàn kan. Ẹ jẹ́ n. Sọ pé oyún yẹn ò pé oṣù. Gbogbo yín mọ Nàìjíríà náà. Mo sọ fún yín pé ní prison Nàìjíríà, ẹ rí pé Mummy of London, Mummy of Lagos, Bob Whiskey, ṣé wọ́n ti pé ìgbà tó ń mu wọ́n náà lọ fi síbì kan bó bá ṣe lówó tó, because mo rántí pé bàtà ṣe justice for Mohbad tó mú àwọn kan tó ń support bàbá wọ́n máa ní ká fún wọn lówó because wọ́n fẹ́ separate cell, wọ́n fẹ́ lo phone, wọ́n fẹ́ gbàlejò. Ṣé gbọ́ mi ṣá? So tí bá wá ń rí gbogbo èyí tẹ́ ń gbé ní Nàìjíríà tẹ́ ẹ sọ pé báwo lóyún yẹn ṣe pé 8 ó máa pé because gbogbo ìgbà tí Baba Ijesa wà ní prison sí Olùmí ló ń wò wọ́n dẹ̀ gba separate place fún Baba Ijesa. Ẹbí àwọn tọ́jọ́ wà ní prison bí ẹgbà tó kọ́kọ́ wú Baba Ijesa lọ ti mọ́lé tí gbogbo èèyàn rí ìgbà tó yá wọ́n fi sí special place tí Olùmí lówó lọ́wọ́ ó ń san owó tó fi wà ní proper place. So inú ilé tó ti lọ́wọ́ yẹn agbóúnjẹ lọ fún ẹ rí pé gbà tí Baba Ijesa bọ́ta ẹ rí pé kò wù ní ṣé gbogbo yín rántí pé sọ pé iṣẹ́ Baba Ijesa fáyìn sí ṣé rántí èmi ò fẹ́ tètè sọ̀rọ̀ ńgbà yẹn ni ojú làgbà máa ń wò àgbà ò kì í yánu. Ṣé gbogbo yín rántí ó máa ń sanwó fún kinní yẹn ni bó bá ṣe lówó tó ni tó bá lọ fẹ́ VIP tó bá ti lówó wá fún ẹ. So gbogbo ìgbà tí Baba Ijesa wà lẹ́wọ̀n sí Olùmí tẹ́ bá rántí pé mo sọ nígbà tí mo sọ pé sí Olùmí ti bímọ gbogbo ibẹ̀ yẹn lọ ti ń dóra wọn. So oyún yẹn pé pa gbogbo yẹn sọ pé báwo ni oyún yẹn ò pé Portable àní kò ní dáa fún ẹ olórí burúkú àti wá àtàwọn ọmọ tó ń gbẹjọ yẹn tó dàbí bandit children. Portable ìwọ́n sọ pé mo pé wọ́n gbọ́ ọmọ àlèwà fún Baba Ijesa olórí burúkú ẹ̀ ṣé àwọn ọmọ tí wọ́n bí yẹn wẹ̀ ṣá wọ́n jọ ẹ́ náà gbogbo yín jọjọ bandit ni
ìwọ ń bú bàbá olọ́mọ tó bí òpè tí ò bá ń ṣe Ọlámídé bàtà sí mẹkáníìkì ló máa ṣe fún sí Olùmí olóṣì so ìwọ mo fẹ́ bá àwọn ọmọ lọ́mọ ẹ má jẹ́ sọ̀rọ̀ jù ẹ gbọ́ mi ṣá so kí mo fẹ́ sọ bí bàbá Ìjẹ̀ṣà bó ṣe fún sí Olùmí lóyún nìyẹn sí Olùmí was there during thick and thin àní mò ń bí iṣẹ́ mo ní wọ́n fẹ́ ṣe wedding kí bàbá Ìjẹ̀ṣà tó lọ sí prison ṣé tó bá ò fẹ́ fi sílẹ̀ ẹ gbọ́ mi ṣá ẹ bá mi tún dìyẹn mọ́ now kí ni gbogbo yín fẹ́ jẹ́ kí sí Olùmí ṣe ẹni ó tún wá ní confidence ẹni ó tún showcase ẹ ní ṣoríire gbogbo ẹ̀yin tẹ́ sọ yẹn ẹ̀yin tẹ́ ní confidence tọkọ yín ò lọ prison ọmọ màlá ń rí lọ́wọ́ olórí burúkú yín lóyún ẹ̀yin olórí burúkú yìí ẹ ló ní confidence ó fi wọn gbogbo yín tẹ́ ń wò mí lẹ́ni mo béèrè fún kankan fún just 1 minute ẹ bá mi ṣe àdúrà fún sí Olùmí ẹ bá mi ṣe àdúrà fún irú obìnrin bíi sí Olùmí ṣọ̀wọ́n mo wá rí tí gbogbo yín sọ pé àwọn pick me abẹ́ iṣẹ́ eré ni obìnrin wo lówó lóhùn kó má sí ilé ọkọ ẹ gbàgbé ẹ wọ́n máa dóyin ó máa wùn yín kẹ́yìn lọ́kọ obìnrin mélòó lóhùn kó má sí ilé ọkọ ẹ̀yin olórí burúkú ẹ wá ní kàkà bẹ́ẹ̀ ẹ fẹ́ Tinubu ẹ̀yin olórí burúkú ẹ̀yin tẹ́ ẹ fún àkáǹtì sílẹ̀ fún bandits kí lẹ fi bàbá Ìjẹ̀ṣà gan bẹ́tà yín ẹ̀yin olórí burúkú ẹ̀yin tẹ́ ẹ fún bandits l'account number no kí lẹ fi yàtọ̀ ẹ̀yin gan olórí burúkú nìyí ẹ̀yin á ṣí èrè tẹ́ ẹ celebrate Ṣíkẹ́ kí ni Ṣíkẹ́ fi yàtọ̀ sí bàbá Ìjẹ̀ṣà ẹ sọ fún mi Ṣíkẹ́ tó ń dóyàwó níyàwó Ṣíkẹ́ tó ń pọmọ lẹ́kúndayé Ṣíkẹ́ tó ń fi ìkorò sínú relationship àwọn èèyàn Ṣíkẹ́ tó ń darí ìgbéyàwó rú kò ní yẹ ẹ̀yin olórí burúkú ẹ̀yin selective bastards ẹ̀yin tẹ́ ẹ celebrate Ṣíkẹ́ tó lọ ń dóyàwó níyàwó ọmọ kékeré ọmọ tí ò tí pé 30 tó lọ ń gàbá lé ìyàwó níyàwó ẹ̀yin olórí burúkú ilẹ̀ celebrate ẹ̀ bàbá Ìjẹ̀ṣà ẹ wá ní sí Olùmí ẹ lójú òtí kò ní yẹyin ẹ wá ṣe títí ẹ ń pe ọmọlọ́mọ ẹ ń pe ní ex-convict èpè apáyín bandit àgbẹ̀yìn wá kàgbákò gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ ọmọlọ́mọ ọmọ tuntun adi VDM. ẹ̀yin tínú yóò dùn inú yóò ní dùn kálẹ̀ so ìpè kọ́ ìfọ̀rọ̀rọ̀ ẹni wò ni díáfálà sọ ọ̀bùra kan oṣù ta ni ó fi ṣe sàrà ẹjá máa fi nǹkan sírò ara wa lẹ́ẹ̀ ó rà bẹ́ẹ̀ ni pé mi ò rójú yẹn dáadáa ṣé Bímbọ́ Akíntọ́lá ni òun ló sí program kan lórí ó sí discussion kan lórí TikTok tó àwọn èèyàn náà wá gbé ọ̀rọ̀ ń pò yẹnu díẹ̀ ẹjá gbọ́ nǹkan tí wọ́n sọ níwọ̀nba. Yes ma nǹkan tí mi fẹ́ sọ sí ọ̀rọ̀ yẹn. ọ̀rọ̀ àwọn obìnrin mà ti ń yàtọ̀ gan sí i bàbá Ìjẹ̀ṣà mà ti ní supporters gan kẹ̀ ju last time yẹn lọ. ìgbà tá a ṣèjú bá ti pọ̀ jù. àti Bímbọ́ kémi gan ní opportunity àti fẹ́ bàbá Ìjẹ̀ṣà máa fẹ́. reality. nígbà tí a ṣèjú bá ti pọ̀ jù. orílẹ̀-èdè wa wàhálà wọn ti pọ̀ jù wàhálà Nàìjíríà ti pọ̀ jù ọlọ́tẹ̀ ni wọ́n olófòdè ló máa ń bínú ológo. already àwọn tó ń ra àwọn bandits níṣẹ́ ṣé wọ́n lè lọ bá wọn lè má ṣe gbogbo yẹ àkàmì àwọn tó jẹ́ pé èèyàn náà paná fi ń débi tí wọ́n dé ṣé bàbá Ìjẹ̀ṣà pààyàn ní kò pààyàn náà and the girl they are talking about not baby ọmọ yẹn ò kí ń ṣọmọ kékeré. kò dẹ̀ sọ ọmọ 14 years as they said adult ni. ok aunty wọn ò dẹ̀ jẹ́ kí ọmọ gan wọn ò jẹ́ kó sọ̀rọ̀ adájọ́ dẹ̀ ti rí ibi tí fọ́ọ̀tì wà ó dẹ̀ ti sẹ́ǹdì ẹ̀ lọ ó dẹ̀ ti dé èmi ò dẹ̀ wá rí pé dandandandan wọn gbọ́dọ̀ pa ni èèyàn ti dé ó ti lọ ó ti dé ẹ jẹ́ kó sinmi náà. ẹ jẹ́ olórí ayé ẹ̀. ọlọ́dẹ̀ bá ṣe ọlọ́dẹ̀ bless ẹ pẹ̀lú bébì èwo làwọn tún máa ka ọjọ́ pé ìgbà kan ló dé ṣẹ́yìn lẹ́ba fún lóyún ni. àbí o. ṣé wọ́n wà bẹ́ẹ̀ bá tí wọ́n ṣe nǹkan wọn ni. I don't know. Do they know the process they pass through before the baby come out. Congratulations ló yẹ kẹ́rìbọ̀dì ṣe pé ẹ ṣe o èwo làwọn sọ pé bóyá òun kọ́ ló lọ́mọ. èmi ti rí àwọn èèyàn kan tó jẹ́ pé I don't know whether Nigerian law is accepted but during Awolowo period ó léèyàn kan pàṣẹ léèyàn kan gbà táwa ní táwa ń bàdàn tó yẹ kó lọ sẹ́wọ̀n àwọn tó bá dàgbà tó bá jẹ́ pé kí wọ́n bá wù mí ìfẹ́ dárúkọ onítọ̀hún yẹn gbogbo ọmọ tí wọ́n bí is during when the man is in prison. Wow. ó bí àwọn ọmọ tó pọ̀ nígbà tó wà nínú prison yẹn. Wow. tó jẹ́ pé àdé ń ṣọ̀rẹ́ à ń lọ bẹ̀. So nobody knows the extent of what really happened. ọmọdé lè was premature. Of course. àní sọ́jà ti pé over 7 months tó ti dé. So kí wá ní problem? It's just to tell them congratulations èwo làbàrà lọ sínú kìíní kẹlẹ́ máa bú obìnrin yẹn. ṣé wọ́n bá wọn gbé ni? He trusted the person that he cannot do such thing and that's why the something come up. So èmi ò rí problem bẹ́ẹ̀ o I don't see any problem bẹ́ẹ̀ congratulations nìkan ṣe mọ̀dẹ̀lẹ̀ pa ọmọ ti wáyé ọkùnrin náà bàbá Ìjẹ̀ṣà dẹ̀ live life ẹ̀ ìyàwó ẹ̀ náà dẹ̀ live life ẹ̀ so if they like kọ́ lọ pokùn so. God bless you. ẹ ṣe. òjòbá náà lọ ẹni tí ó bá tẹ́ lọ́rùn kọ́ lọ pokùn so ẹ̀ ń ka iye ọjọ́ tí bàbá Ìjẹ̀ṣà ti jáde ẹ̀ mọ iye ọjọ́ tán ti jọ wà lẹ́nu ẹ̀
ẹ mọ iye ọjọ́ tán ti ń process ẹ̀. Nípa ilé tí madam yẹn sọ pé ẹnìkan bí gbogbo ọmọ tó bí láti inú ẹ̀wọ̀n, apart from pé òfin Nàìjíríà ò fààyè gbà, kò sórí ọ̀fẹ́ rú ẹ̀ ní Nàìjíríà, bọ̀ gbogbo wa mọ̀ dáadáa wípé ọmọ olóṣù méje ń bẹ. Mo ti rí dáadáa àwọn twins kan dàbí àbúrò mi, olóṣù méje ni wọ́n. Bẹ́ẹ̀ bá rí wọn ní ìsan méjèèjì ló ti marry, ẹ lè mọ̀ wípé ọmọ oṣù méje ni wọ́n. Ẹni tí ò bá sí mẹ́gbà tí wọ́n bí wọn lè mọ̀. Ta lọ́mọ oṣù méje láàrin gbogbo wa? Èmi tí mo dúró síwájú yín, ó ní iye oṣù tí mo tó jókòó. Ẹ̀gbọ́n kan tó máa ń pè mí kékeré ni Sànú Òdìfẹ̀yìn jókòó, wọ́n ní tó bá gbé mi sórí iṣẹ́ àbẹ́yìn mo máa fi jókòó. And look at me today. Ta ló mọ̀ bóyá premature olúwa rẹ̀ náà ń gbà náà. So ẹ kú olórí calculation, live your life, let others live. So àánú Olódùmarè ò ní fẹ́ nìkan kan wá sílẹ̀ o. Fálànà gbọ́ tẹ̀ tààrẹ ni là á gbọ́. Àṣejù Nàìjíríà ti pọ̀jù. Àṣejù Nàìjíríà ọ̀dẹ̀pọ̀ àṣejù àwa Yorùbá ló ti pọ̀jù. Kó lọ́wọ́ ṣàánú wa. Àkàndá ọ̀rọ̀ àgùngàn ló kọ́ mi lẹ́ẹ̀kan sí. Fẹ́ni tó ẹ̀sẹ̀ ń wò mí tàbí gbọ́ mi fún ìgbà àkọ́kọ́. Ilé òní lè wá tọ̀nù nínú àwa wọlé. Èmi ò ní rí bànújẹ́, yín ò ní rí bànújẹ́, àwa náà ò ní rí bànújẹ́. Bí tí òkú kiri mọ̀, bàtà ọ̀fọ̀, bàtà bànújẹ́ wọn ò ní bọ́ sẹ́nu ẹnì kọ̀ọ̀kan wa. Bùwá ẹmu la máa gbọ́, bùwá ògùrọ̀ la máa gbọ́, àní gbọ́ bùwá àgbo. Bàbá gbọ́ bùwá àgbo, yóò jágbo jẹ̀díjẹ̀dí, tàbá gbòó bá lágbára Ọlọ́run. Congratulations to Bàbá Ìjẹ̀ṣà. Congratulations to ìyàwó ẹ̀. Ọmọ tuntun àlejò ayé káàbọ̀ sáyé o. Ọmọ tuntun o, ọmọ tuntun káàbọ̀. Ọmọ tuntun o, ọmọ tuntun. Ọmọ tuntun bọ̀ wá sáyé o, ayọ̀ ńlá, ògo ìyìn àtọpẹ́ ní ìfólóore. Yèsí àláyọ̀ o, èmi la láyọ̀ o jàre. Yèsí àláyọ̀ o, èmi la láyọ̀ mo dúpẹ́. Olúwa ló ṣèlérí ayọ̀ ó gbélé wa lọ́wọ́. Ẹ̀rín ayọ̀ ńlá fi pàdé ire ọmọ tó wọlé. Bàbá wa ó ṣe o, títí láyé làwa ọmọ yìnyín lógo. Ìyá ọlọ́mọ sámọ kọrin ayọ̀ báyìí pé o. Èmi yóò po kìkì rẹ Olúwa. Ìwọ ló dá mi ní dètì kò jẹ́ kó tayọ̀ mi. Ìyá àkókò sámọ kọrin ayọ̀ báyìí pé o. Èmi yóò po kìkì rẹ Olúwa. Ìwọ ló dá mi ní dètì kò jẹ́ kó tayọ̀ mi. Last time I've been seeing a lot of videos tí mo fẹ́ comment on, but you know, I really do not have the time. Ṣẹ́mọ̀ ní Port Harcourt, I can really dá sọ̀rọ̀ lọ́rọ̀ bẹ́yẹn because we don't have the time. Àgbo ráyè ṣọ̀ṣọ̀ṣọ̀ ṣẹ́gẹ̀t ẹ̀yin tẹ́ wà láwọn ìlú òkè yẹn náà lè máa ń tẹnu bá àwọn ọ̀rọ̀ tí ó kàn yín. Ọ̀rọ̀ pọ̀ actually, but lórí ọ̀rọ̀ Bàbá Ìjẹ̀ṣà, ẹ kí n bẹ̀rẹ̀ lórí ìyẹn náà. Èyí tí ó gba orí social media kan látàná, òun ni ti ọmọ tí Bàbá Ìjẹ̀ṣà bí kí Ọlọ́run bá wò bá dá sí. But ìyẹn ò tiẹ̀ wá yẹ kó dọ̀yàn lójú, kò lè yẹ kó yani lẹ́nu because kò ń ṣe ní kò ń ṣàná náà ti ń bímọ táàdé ń kọ́ lọ́mọ pé wọ́n ọmọ pé Ọlọ́run ó wò, Ọlọ́run ó dá sí. Ṣùgbọ́n èyí tó ṣe bí ẹni fẹ́ yani lẹ́nu ń bẹ̀ ni ti àwọn ará industry, àwọn ní tíátà, onígbà aláwo tí oníkálukú wá ń kéyìn kiri orí social media pé kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ o, kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ o. Ẹ á yá wèrè bí? Kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ báwo? Ṣé kò yẹ kó bímọ ni? Like no, make it make sense. Ṣé kò yẹ kó bímọ ni àbí bó kí ni ò yẹ kó jẹ́ bẹ́ẹ̀? Okay, bóyá ti ẹni tí ó dẹ̀ bímọ fún ni ẹ̀ ń wí tẹ́ fi sọ pé kò yẹ kó jẹ́ bẹ́ẹ̀. Ṣé ni ó bímọ fún yìí sóbìnrin ni? Ṣé Bàbá Ìjẹ̀ṣà yìí sọkùnrin ni? Ẹ̀jẹ̀ tí wọ́n bá bára wọn sọ̀kọ̀ yẹ kí wọ́n ó bímọ ni? Bí ẹ̀ wọ́n kò yàtọ̀ bí bá bára wọn sọ bí ẹ̀yẹ̀ máa ń lóyún náà ni. Ẹ kí lẹ wá ń sọ as in what are you guys trying to insinuate? Kò yé mi. Ṣé ẹ ti ya wèrè ni àbí nǹkan kan ti ń dààmú ọpọlọ yín? Okay, bóyá torí ọ̀rọ̀ tó yìí ṣẹlẹ̀ ń jọ́ sí. Ọ̀tọ́ bá jẹ́ yun ni a jẹ́ pé wọ́n ti ń dì í nìyẹn o. Tẹ́ bá feel pé Bàbá Ìjẹ̀ṣà ò deserve second term ti federal government fún. Dẹ̀nẹ́ lọ pa fúnra yín. Àbẹ́ wá ya wèrè ni. Nǹkan kan ń dààmú ọpọlọ yín, wọ́n ń dì yín ni. Okay, bó ti ẹ̀ ṣe rántí ń sìn ni. Okay, torí ọ̀rọ̀ ọjọ́ sí ni ẹ ṣe ń kẹnu Bàbá Ìjẹ̀ṣà tẹ́ ẹ ṣe ń búlì ìyàwó ẹ̀ tẹ́ ń búlì ọmọ tuntun tí ẹ ń sẹ̀ bí. Ayé yín mọ̀ ti bàjẹ́ o. Tẹ́ bá feel pé Bàbá Ìjẹ̀ṣà ò deserve second term ti federal government fún. Dẹ̀nẹ́ yẹn lọ pa. Tẹ́ bá fi ìpè kò deserve second chance ti federal government fún pé okay o ti ṣe o adarí tiẹ̀ o mọ bá tiẹ̀ láyọ̀ àtàlàfíà kọ́ ọlọ́mọ ìgbésí ayé tuntun. Tẹ́ bá fi ìpè kò deserve dẹ̀nẹ́ pa àbí wọ́n á ń dì yín ni. Ẹni rí ọmọ jẹni mímọ́ o, in fact ẹni mímọ́ ò jẹni àbádélé àti bí tó bá yẹ ká ti bá ọgbọ́n tá a bá bẹ́gọ̀ ń bẹ̀ àmọ́ ẹ̀dùn ní jọjọ. Anyways, too much is given, much is expected. Ní o ti retí làákàyè látọ̀dọ̀ ẹ̀yin people yẹn náà because ó ní dọ̀tí ló pọ̀ jù láàrin yín, so ní o retí sense látàpá ọ̀dọ̀ yín. Wọ́n ti máa ń sọ pé ẹ nífẹ̀ẹ́ ara yín ẹ̀kan ẹjọ́ ọmọ ṣeré ìyá tí gbogbo yín ṣe kí ayé ni ní o gbàgbọ́ o lórí ọ̀rọ̀ Bàbá Ìjẹ̀ṣà ni mo ṣẹ̀ṣẹ̀ tó wá rí yín gangan ẹ kẹsẹ̀ ẹ̀yin lẹ̀ gbogbo yín pátá mo rí yín. Àṣàlábò sí ló pọ̀ nínú gbogbo yín pátá abájọ tẹ́ẹ̀ fi progress abájọ tẹ́ẹ̀ fi tẹ̀ wájú so kò gbọ́dọ̀ bímọ Ìjẹ̀ṣà kò gbọ́dọ̀ bímọ bó ṣe wá bẹ́ẹ̀ náà ní kọ́ lọ bẹ́ẹ̀ ayé yín ti ẹ̀ ní soríire ṣé bó ṣe wá bẹ́ẹ̀ ní kọ́ lọ bẹ́ẹ̀ ni wọ́n ní who never have four hands in the air ṣé bó ṣe wá bẹ́ẹ̀ ní kó wọn lọ bẹ́ẹ̀ torí ń tẹ́ ẹ máa wí ṣé kó mọ̀ bímọ ṣé make you no born pikin ni because of wetin stranger go talk Ayinde mi wá sí i tó bá wọ lọ́wọ́ ọba gbogbo yín ò ní kájọ́ re àṣẹ abẹ́ẹ̀fẹ́ kájọ́ re ni kó mọ̀ bímọ nítorí ń tẹ́ ẹ máa wí àbí kó mọ̀ níyàwó nítorí ń tẹ́ ẹ máa sọ torí gbogbo eyín tẹ́ ẹ kó sókè lórí social media látàná ń sè kò yé mi Ìjẹ̀ṣà bímọ ó máa ga o kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ o kò jẹ́ ṣe gbá o kò jẹ́ sà kò jẹ́jẹ́ báwo kò jẹ́jẹ́ báwo tí gbogbo èèyàn bá ń bẹ̀rù láti takùn yín àtakùn yín kò dẹ̀ sí ti ìyá yín máa ṣe kò jẹ́jẹ́ báwo ọkọ̀ fẹ́ pa yín ni ṣé kó mọ̀ bímọ ni sẹ́yìn gbọ́n bí federal government tí wọ́n fún second chance ni ẹ bá dẹ̀ feel offended pẹ̀lú second chance ìjọba àpapọ̀ fún ẹ lọ́ọ́ pa fúnra yín kẹ wá wọn tójú yín máa rí tó fi máa gbà láyé àti pààyàn ẹ mọ̀ sórí burúkú o ẹ̀yin pípù wọ̀nyí o ẹ mọ̀ ṣòfò gan o ọ̀pọ̀lọpọ̀ yín kò ní level torí social media followers ni àfihàn rate yín kì í ṣe pé bóyá ní level kan dẹ́yìn dẹ́yìn so ẹ ti ẹ̀ nílà káyà rárá báyìí ẹ ti ẹ̀ ṣe ní ibo lẹ ti fẹ́ rí náà
n kò lẹ ti fẹ́ rí ṣe bí followers social media la fi ń rètí ọ̀pọ̀lọpọ̀ yín ebó ń dọ̀tí ló pọ̀ jù láàrin yín náà àwọn ẹ̀jẹ̀ pé ẹni làákà ìlọ dẹ̀ndẹ̀n náà bẹ́ẹ̀ náà ni ẹ máa ń pariwo orúkọ ẹni ẹlẹ́ni kì í ṣe kọ́ mọ̀ bímọ ni ṣé kọ́ kọjá láyé bí ejò tó gorí àpáta kọjá láì nípa ẹ àyàwèrè bí ni ẹ̀yin òbí ti yín ni ẹ bí ti yín ni owó ti bí nìyẹn wọ́n sì tún bí mi tí ọba bá tẹ́yìn lọ́rùn ẹ lọ jẹ́ ń jìpa òrùkọ́ ẹ ti yàwèrè bí ọba tẹ́yìn lọ́rùn ẹ lọ rẹ̀ jẹ́ ń jìpa ni gbogbo kẹtẹkẹtẹ ilé ìtẹ́ ń ṣe yẹn ó rìn yín ni kò tí ì já yín jẹ ẹni tí ọba tẹ́ lọ́rùn nù yín ó máa lọ because mo ti wá rò ọ̀rọ̀ ohun ọ̀já látàná ni mo ti ń rí fídíò ẹ̀ tó ń fly káàkiri orí social media but anyways mo wà bí ṣẹ́ńtà yẹn so mi lè ráyè àti sọ̀rọ̀ lórí ẹ̀ but mo ti ṣe wá láǹfààní àti délé ń sìn máa rò pé let me just talk about this ọ̀gá tí wọ́n á lọ page woman yẹn maybe because she's somehow bigger than Ìjẹ̀ṣà or something people have their choice as a matter of fact Ìjẹ̀ṣà is a fine man he's an handsome man so tí woman yẹn bá find Ìjẹ̀ṣà attractive why not wọn ò tí ì ṣe sófin kankan wọn ò tí ì ṣe kankan tó ṣẹ̀ lábí òfin tàbí wọn ò tí ì ṣe kankan tó lòdì sófin orílẹ̀-èdè yìí òun ṣe pé bóyá woman yẹn jọkùnrin ká máa sọ pé bóyá ọkùnrin àtọkùnrin ni wọ́n ń rúnra wọn kì í ṣe pé bóyá Ìjẹ̀ṣà jóbìnrin ká máa sọ pé bóyá obìnrin àtobìnrin ni wọ́n ń rúnra wọn so what are you guys insinuating ṣe é àti yàwèrè bí ó tiẹ̀ nìkan tó yẹ kí n dárúkọ ẹ̀ mo ṣe rí pósìtì ẹ̀ láìpẹ́ yìí orí rẹ ti burú pẹ̀lú fíìmù òfò tó ń ṣe tí ò ta tí ò sì ní tàdá yóò fi tán orí rẹ ti dàrú ṣe é fẹ́ pa ni ṣé kó kú fún yín ni ṣé kó kú ni kẹ́ ẹ kúkú sin kọ́ máa lọ kóun mọ́ gbàyé mọ́ nítorí ní tó ti ṣẹlẹ̀ sẹ́yìn tíjọba àpapọ̀ yìí ti fún second chance ṣé kẹfẹ́ ṣé ẹ kúkú fẹ́ pa ni kó kúkú mọ́ gbàyé mọ́ kọ́ máa lọ àbí ẹ fẹ́ sọ̀rọ̀ ọ̀hún ní mẹ́sẹ̀ ilé ayé ní gbé bẹ́ẹ̀ yẹn báyìí dẹ́rù ẹ̀wò òdòdì ọ̀run ebi Ọlọ́run gẹ́gẹ́ fúnra lára rẹ̀ ń dáríjì yẹn Ọlọ́run gẹ́gẹ́ dáríjì yẹn náà tíjọba àpapọ̀ wá fún yẹn second chance dáyìí wá pé òní gbáyé ẹ lọ pa fúnra yín gbà yín bẹ́ẹ̀ mẹ́lẹ́ ẹ̀ ti ń gbé ẹ̀yin olórí kúkú gbogbo yìí ẹ ní jèrè tí n bá tún pọ̀ nǹkan lẹ́nu ẹnì kankan yín tí n bá tún pọ̀ nǹkan lẹ́nu ẹnì kankan yìí sẹ́ni pọ̀ mẹ́tù èpè àti àní pọ̀ máa pa òrìlẹ̀ èdè jákujàku ní gbẹ̀yìn ọmọ ìgbà ní tí ó gbẹ̀yìn ayé yìí nìyẹn ẹ ti yàgòrè ni why all this hatred lórí ẹni ẹlẹ́ni I'm not even following him I don't know gbogbo story ọjọ́ sí mo ṣẹ̀ tiẹ̀ ń gbà gan ni kìíní kankan I'm not even interested in anywhere I'm not interested ní tẹ́mi mọ̀ ní pé ṣéjọba àpapọ̀ ti clear ẹni ìgbé kó mọ lọ lé àbí wọn ò clear rẹ̀ wọ́n ní wọ́n ti clear rẹ̀ so nígbà tí wọ́n clear rẹ̀ yẹn ó wá lọ gbé nǹkan jẹ kó lọ kú àbí nígbà tí clear rẹ̀ pé kó mọ bá tiẹ̀ lọ mọ́ ẹ lọ mẹ́tẹ̀ẹ̀ṣẹ̀ mọ́ so kó lọ kú ẹ̀yin ọ̀fẹ́ rí láwùjọ mọ́ ẹ̀fẹ́ rí láwùjọ mọ́ ó sàgbọ́dọ̀ kú ni àbí tó nígbà ìjọba àpapọ̀ ti clear ẹ̀ fún second chance pé kó mọ lọ kó mẹ́tẹ̀ẹ̀ṣẹ̀ mọ́ ọgbọ́dọ̀ lọ rẹ ogun eku láti bí ṣe ń lọ yẹn ọgbọ́dọ̀ lọ rẹ ogun eku bẹ́ẹ̀ straight kó sì gbé jẹ kó sì mọ bá bẹ́ẹ̀ lọ́rùn àsànté ni so ìdá yìí fẹ́ nìyẹn wulẹ̀ tí ẹ fẹ́ ní fún tẹ́lẹ̀ ẹ̀ jẹ́ kó gbáyé ẹ̀ kà wulẹ̀ jọ wà ń bí eré ìyá tí gbogbo yín jọ ń ṣe é kí ni abájọ tẹ́lẹ̀ yé fi dùn ọ̀tẹ̀ ti pọ̀ ju yóò àdùn ilé tá a bá ti tọ́wọ́ èrì ní ògbò ọbẹ̀ tá a fàbò sí kóná rẹ̀ kọ́ náà ò ní jiná bọ̀rọ̀ kàkà tó sì ẹ̀wá padà jiná gẹ́ ìmọ̀ padà paná gbẹ̀yìn ni abájọ tẹ́lẹ̀ yé fi dùn àwọn eré ìyá tẹ̀ ń ṣe kí ayé ká dá fún gbogbo yín imagine now just imagine àwọn tí ò tẹ̀ yẹ ká bá lọ àwọn ọ̀rọ̀ báyìí lẹ́nu wọn ẹ wá gbójú bóyá ẹ̀ ń ṣe fídíò ẹ̀ dẹ̀ ń post ẹ̀ sí page I don't even baba Ìjẹ̀ṣà I know Ìjẹ̀ṣà I don't know and I don't even care whatever it is tí wọ́n jọ wọ́n jọ tẹ́jọ́ yẹ ìjọba ara yín fà sẹ́yìn tọ́ni tẹ́mi béèrè ní pé ṣé wọ́n ti clear ẹni yìí wọ́n ni wọ́n clear rẹ̀ wọ́n ní ìjọba àpapọ̀ sí fún second chance kọ́mọ́ pàtì ẹ̀ lọ ṣé kọ́ wá lọ kú ní abẹ́rẹ́ yàwé ní gbogbo wa sọ ogun bẹ́ẹ̀ jábá sọ lódò àwọn yóò tó náà ọ̀bẹ́ yìí náà bímọ ẹ̀ àbímọ tẹ́ bí ṣé kọ́ mọ́ gbàyé mọ́ nítorí pé kinní ni ṣé kọ́ wá lọ gbóògùn eku ṣé kọ́ lọ rè gbé nǹkan jẹ ni ṣé kọ́ wáyé bẹ́ẹ̀ kó sì lọ bẹ́ẹ̀ ni bí ejò tó kọjá lórí àpáta tí ò ní pa ṣé kọ́ wá lọ gbé nǹkan jẹ ni nítorí tẹ́ ẹ máa wí tẹ́lí federal government ṣe fún ní second chance pé kọ́ máa lọ láyé ìdẹ́sẹ̀ mọ́ ṣé kọ́ lọ́ọ́ gbé nǹkan jẹ nítorí tẹ́ ẹ máa sọ kọ́ máa wà bímọ kọ́ kọjá ní ayé bí ejò tó kọjá lórí àpáta láì nípa àyíndé mi wá sí o torí tí gbogbo yín máa wí tó bá wọlá Ọlọ́run ọba gbogbo yín ò ní kájọ́ rẹ àṣẹ ẹ̀ ní kájọ́ rẹ olóòbùkún ló pọ̀ nù yín ọmọ sí o well àwọn àgbà ti sọ náà pé ojú la rí orí òdenu ìran àwọn àṣẹyìndé ní ọ̀wọ́pọ̀ ìwọ tá a ṣe ń wà parò rè bíi ká ìdálá àtẹ̀yìnwá àṣẹyìnbọ̀ orí ẹyẹ mọ́ pàtàkì ẹyẹ yọ ni because tá a bá fi dídá tí ẹ̀ ń rò sí máa yẹn bíi kọjá wípé bẹ́ẹ̀ ni ó wulẹ̀ kú sí ni nígbà Ọlọ́run sì ti pé kò ní rí bẹ́ẹ̀ bó sì ní tó kù tí ó ṣe láyé etí ẹ̀ tí ò bá sì ti tẹ́yìn lọ́rùn ẹ mọ̀ bẹ́ẹ̀ lọ rè é tú lọ́rùn mọ́lẹ́ ẹ̀ nígbà ó ti lọ tó ti déhùn lẹ́yìn ò sì fẹ́ kó dé kò tẹ́yìn lọ́rùn nìyẹn ẹ sì rọ̀ bẹ́ẹ̀ ràdá ẹ lọ rè é kamẹ́lẹ́ ọ̀dọ́ tiẹ̀ ẹ lọ rè é tú lọ́rùn ẹ rè é pamẹ́lẹ́ bó lè bùkún lẹ fẹ́ yà ni pẹ̀lú eré ìyá tí gbogbo yín ṣe kí abájọ́ yín fi dùn kí n máa wo ijó àwọn ará Ghana tàbí kí n máa wo ijó ará Kútọ́nù ọbẹ̀ bẹ́ẹ̀ ní jẹrẹ ìyá tí gbogbo yín ṣe kí ayé lọ abájọ́ tí èfi dùn yóò àṣẹ dùn mo ibùkún tẹ̀ ṣe kí ti pọ̀ jù inú yóò dùn bó ṣe lọ tó ṣe dé ẹ̀yin ọ̀fẹ́ kó dé rárá ẹ fẹ́ kó kú bẹ́ẹ̀ kí wọ́n gbókú ẹ̀ dé láti bí ọ lọ lẹ́yìn fẹ́ tàbí kọ́ jẹrà mọ́ bẹ́ẹ̀ Ọlọ́run wa ní rárá pláànù ti yín ọ̀tọ̀ pláànù Ọlọ́run ọ̀tọ̀ náà ọwọ́ adé ayọ̀ tó wá tún ayọ̀ nínú ilé tiẹ̀ ilẹ̀ bá tún bínú ẹ̀tún wá gbójúgbóyà hatred yẹn ṣe bí lọ́pọ̀ ọ̀bà tí inú bá tiẹ̀ bí yẹn sí nǹkan yẹn mọ́ ẹjẹ́ kọ́ jẹrà mọ́ ẹ̀yẹn nínú ni hatred yẹn ṣe lẹ́wà tún gbé jáde síta gbangba kí ayé orí ẹ̀tún wá ní máìlì láti mọ post ẹ̀sìn péjì yín pé kò jẹ́ bẹ́ẹ̀ ó ti jẹ́ bẹ́ẹ̀ náà ẹ lọ pa ẹni obìnrin ọkọ̀ fẹ́ pa yín ó ti jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò yẹ lọ pa ẹni obìnrin. ọ̀rọ̀ ẹ̀yọ́ ọmọ Nàìjíríà yìí bí ìgbà tí olórí burúkú sọ ní èdè òfólósì ni tó ní ìranù wá ń wá káàkiri kí ìyàwó mi girlfriend mi kọ́ bímọ lọ́la ẹ̀ tó wádìí pé ẹ kíyèsí o ṣé skélébé ló sì ní oyún yìí ṣé skélébé ló ní ọmọ yìí ẹ̀yin ọmọ Nàìjíríà yìí ẹ̀yin ọ̀dọ́ yìí iṣu kan là ń bá fà ní ẹsẹ̀ ọ̀rọ̀ insecurity ọ̀nà insecurity àti ìkú olórí ẹ̀ tó ti yà sọ́dọ̀ bàbá oníbàbà
tó jẹ́ pé ibi tán wà náà ti tọ́ mbélé tí wọ́n fi tó fi tí gbogbo ẹ̀ fi come to tó wá di pé ọlọ́run á ṣe ìyanu lásìkò yìí. sẹ́kọ̀ ìyẹn ló tó wá rí fíù tẹ́ tó ń yàwó tẹ́ tó ń dírẹ́gì ẹ̀ bí nǹkan mi ṣé wọ́n fi ṣe wá ni ṣé wọ́n fi ṣe wá nínú ìlú yìí ni ṣé wọ́n fi ṣe wá lórílẹ̀‐èdè yìí ni ara rẹ̀ náà nù ara rẹ̀ nù cruise upon cruise bó wá ni àwọn aláṣẹ wa bò ní wọ́n ṣe ní wọ́n fi wá káàsì cruise kọ́lọ́mọ ọba kó ṣàánú wa ni o ṣé sáà ṣe congratulation lọ ṣe congratulation fún bàbá Ìjẹ̀ṣà congratulation fi tí ò sọnù tó ń wá kàkí fi lọ́rùn lẹ̀ ẹ fi lẹ̀ sẹ́yìn lẹ bímọ ni ìtẹ̀kẹ́ bọ́láyọ̀yọ̀ kẹ́kọ́ lóríire kú oríire irọ́ ìranulẹ̀ ń bá kàkí ìranulẹ̀ yẹ̀wòlẹ̀ ń túwò kàkí sẹ́yìn fẹ́ tú sí ọlọ́run wo ni sẹ́yìn fẹ́ tú sí ọlọ́run wo sálọ́bọ̀ yóò tí bímọ lóṣù méje rí tí ò tí bímọ lóṣù mẹ́fà rí ṣé kò tí bímọ wá rí bó ti wọ́n lọ ní sọlá and it is none of your business. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.